olórin àsìkiri àtọ̀rí ìsìlámù òsùnmùdé alágbára. Ìyá Kúdùsù lọ́wọ́ mi ọ̀bọ mímọ́ 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 tó sọlẹ̀ yẹrọ ọba tó bí mọ̀rẹ̀ ìgbọ́ra bí aṣọ. Lahul asmaul husna akikita lórúkọ rẹ̀ ọba mímọ́ ọba tó lóyún wọn rẹ̀ tó gbẹ̀bíyà rẹ̀ tó sọ̀rọ̀ rẹ̀ lórúkọ ni. La raba siwaka jalla jalaluhu Allah. Ay makamaka lọ́mùkẹ́ ní ọmọ ènìyàn olólùwọ́. Ṣèbá gbọ́mọ̀ jọlọ mọ́ mọ́jú. Ọkùnrin kọ́lọ́kọ́ yẹjọ́. Ẹni ìṣẹ̀wò lè pẹ́ lórí ìkúlẹ̀ lórí ògo bá ẹ̀dùn ẹni. Ọba mi ò gbàmùgbàmù. Ọba tó dòde ọ̀run mú. Ọba tó dẹ̀ sọ̀mọ̀ bí ẹni tẹ́ni. Ọba mi tó tẹ̀lé bí ẹni táṣọ. Mo pè wọ́n lọ́rùn ọba wọn lọ́rùn. Ọba tí kì í tí. Ọba tí kì í tẹ́. Tẹ́ ẹ sọ́kì rẹ̀. Ọlọ́run ògo. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ ń bẹ lára mi ṣùgbọ́n tí ń bá sọ̀rọ̀. Omi ẹ̀kọ́ abọ́. Àmọ́ Rídíwánù dòsùn mú. Ara ni mí. Èmi ń bá bàrà, inú mi lára ń gbé, tí bá dára sọ́tún, máa tún dára sósì. Kára má ṣe tán nínú mi lọ́la Muhammad torí wípé ara ń bẹ tí mo fẹ́ dá. Rídíwánù dòsùn mú. Ara ni mí, èmi ń dá ìbára, inú mi lára ń gbé, tí bá dára sọ́tún, máa tún dára sósì. Kára má ṣe tán nínú mi lọ́la Muhammad torí wípé ara ń bẹ tí mo fẹ́ dá. Bá mi dúpẹ́ fọ́lọ́run alhamdulillah. Àkọ́kọ́ pé fọba tó dá mi, ọba tó dá mi sáyé. Ọkùnrin bọ́dú, àjàsẹ̀ fínà náà láti ìlú Ìlọrin. Ọmọ ìdíra tó wá ń gbẹ̀lú lọ́rin sẹ̀fínà ọmọ kéèké. Àkọ́kọ́ pé fọlá tó dá mi, ọba tó dá mi sáyé. Ẹ̀kejì ọpẹ́ fàtíwájú ẹ̀dá anábì Muhammadu. Mo dúpẹ́ fún Ṣéyíkù Tìjàní. Mo dúpẹ́ fún Ṣéyíkù Tìjàní. Abdulhabasi Ṣéyíkù Tìjàní. Ó yá orí mi lọlẹ̀, òun lè nìkan ṣe. Bá mi ṣe Ọlọ́run. Orí mi lọlẹ̀, òun lè nìkan ṣe. Bá mi ṣe Ọlọ́run. Mo ti pàǹtẹ̀tẹ̀ o, àlà ọ̀rọ̀ bí. Má jẹ́ kẹ́rù mi ó dànù. Orí mi lọlẹ̀, òun lè nìkan ṣe. Bá mi ṣe. Ìwọ ni mo ní ohun mo lẹ́ lòmíràn mọ́. Bá mi gbẹ̀rù mi dórí orí mi. Màrúfà ayádójúwa. Orí mi lọlẹ̀, Ubangiji orí mi lọlẹ̀, òun lè nìkan ṣe. Bá mi ṣe Ọlọ́run ọba orí mi lọlẹ̀.
àbí àmì ṣe ó yá ìbànújẹ́ yá gbẹ̀rù ẹ̀ ìbànújẹ́ tí kì í jẹ́ kárẹ̀ bàjẹ́ ìbànújẹ́ tí kì í jẹ́ ká gbọ́bẹ̀ ká náà ìbànújẹ́ tó mú ṣàṣùn bọ́lídé ìbànújẹ́ yá gbẹ̀rù ẹ̀ ìbànújẹ́ yá gbẹ̀rù ẹ̀ torí bàbá mi ajimu ti hùwà sọ̀rùn láìla àìlàlà alimúlikuli agolimubi muhammadu rasulullah bàbá sọ́ni kò lè wá tẹ̀lé àmì láìla àìlàlà alimulikuli agolimu ajimu sọ̀rùn muhammadu rasulullah sọ́ni kò lè wá tẹ̀lé àmì. La ilaha illallah alimulikuli ya kulimu bí bàbá ìṣe muhammadu rasulullah sadikuli wa ìdẹ̀lẹ̀ àmì allah la ilaha illallah minority leader súnmọ́ sí bèbè kàyọ́dé muhammadu rasulullah sadikuli wa ìdẹ̀lẹ̀ àmì. Ọya máa gbọ́ òbí wà láyé ó tún ń bẹ láyé ọmọ tí òbí ń pè báyìí ọmọ tí òbí ń pè mọ́ mi ó ń pè bàbá wọn ti bẹ̀ lọ́rùn wọn ò mọ bá ṣe ń ké gbà tí yá wọn ò mọ bá ṣe kí wákàtí márùn-ún tó bá di lọ́rùn wà lójọ́ bó di lọ́rùn wà lójọ́ honorable leader ló ná. Minority leader Lagos State House of Assembly ẹ máa wọlé ẹ máa rọra ẹ máa gbẹ́sẹ̀ ní bọ́ọ̀dún ìkọlọ́run tó bọ̀ pé bó bá wọ̀ lámújì tá a bá minority leader ló náwó àjìyí lọ́wọ́lọ́wọ́ aláwàsá aláwọ̀ amọ́ríyábá ìkọlọ́run ọba gbogbo bọ́ọ̀ gbé ajé akíìmù ní Abíọ́dún mi Bello minority leader Lagos State House of Assembly àánú Ọlọ́run kò gbọdọ bó bá wọ lámú ọmọ Adékúnlé ọwọ́ òbí wà láyé ó tún bẹ láyé ọmọ tí òbí ń pè káàdì ọmọ tí òbí ń pè mọ́ mi ó ń pè bàbá wọn ti pẹ̀ lọ́rùn wọn ò mọ bá ṣe ń ké bàtíyà wọn ò mọ bá ṣe ń kí wákàtí márùn-ún. Bó bá di lọ́rùn wà rojọ́ bó di lọ́rùn wà rojọ́. Ọgbọ́n bó bá di lọ́rùn wà àdàrànjẹ nìyẹn bó di lọ́rùn wà rojọ́. Ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá wa ẹ̀kọ́ mọ ilé kọ́ o. Lálẹ́ èṣù. Bọ́lọ́hún bá ti gbàdúrà mi bọ́lọ́hún gbàdúrà o. Àjọkẹ́. Inú mi á dùn bọ́lọ́hún bá lè gbádùn bọ́lọ́hún bá lè gbádùn máa dúpẹ́ inú mi á dùn máa dúpẹ́ inú mi á dùn bọ́lọ́hún. Mi sì túra ó tún dá yẹn dúró ná gbogbo ẹgbẹ́ tí mo ní. Sìnkà kí ìfáyà tún ní ìwọ̀n pé dé ara. Alájà Amina ọmọ táyé ẹbí Amira Isman ẹ bá ń kí mi sí ìtura mi aya Ṣàfà ẹ bá ń kí Alámọ̀kẹ́ òṣè wò lójú kámẹ́rà Alájà Jẹ̀mílà Jẹ̀mílà ọ̀pẹ dúdú. Bọ́lọ́hún bá ti gbàdúrà mi tó bá mi dojú tọ̀ ọ̀tá lè tó róhùn kọ́ ló ṣẹ̀. Dámilọ́lá Mumi ní bàbá Èjìrẹ́ náwó Èjìrẹ́ òyìnlá wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀kọ lójú màmá ẹ̀
okú ìpalẹ̀ mọ́ wà límọ́tò táwọn èjì rẹ̀. Mistura happy birthday in advance fún ẹ Àmọ̀kẹ́ Adé. Jẹ́jẹ́ níwà gbogbo yín ni mo kí. Tọ́lọ́run bá ti gbàdúrà wa tó bá wà dójú tọ̀ ọ̀tá lè toróhùn kan ló ṣe. Dá mi máa dúpẹ́ inú mi àdùn bọ́lọ́ fún bá lè gbàdúrà mi. Bá lè gbàdùn máa dúpẹ́ inú. Jẹ́jẹ́ níwà ẹ ṣeun ọjọ́ inú mi àdùn bọ́lọ́ fún bá. Alájà máa wọlé máa rọra nítorí oníṣẹ́ ńlá. Ẹ má ṣe jẹ́ ó pariwo ijó àwọn àgbàlagbà. Kádìjàtù ọmọ wọn lérò. L'Àbújá ló ti débí nítorí Rílíwánù mi ta lè ṣú. Ẹ ṣé mo dúpẹ́ Kádìjà. Mo ní ẹ bá ń bá Adéjọkẹ́ yálé. Kádìjà o. Mo bá ń bá Adéjọkẹ́ yálé Róòtì rẹ̀ èrú wa o. Èrò tí ń lọ sí èrò wa. Ẹ bá ń bá Adájọkẹ́. Ẹ bá ń bá Adájọkẹ́. Èrò tí ń lọ sí èrò wa. Ó yá èrò tí ń lọ sí èrò wa. Ẹ bá ń bá Adéjọkẹ́. Àní ó ti pẹ́ tó ti ń kọrin Dòsùnmú. Àló ti pẹ́ tó ti ń kọrin Rílíwánù. Ọ̀rọ̀ rẹ̀ ti wá dayọ̀. Mo lọ́rọ̀ rẹ̀ ti wá dire. Ó yá Rílíwánù lẹ́nìí o. A pọ̀ níbí. Kàfáyàtú Síngà bẹ́ẹ̀ lọ́dọ̀ wa níbí. Gọ́fúnà wa l'Èkó Abidini. Gọ́fúnà gbogbo lè ń bẹ níbí. Alámọ̀kẹ́mi Mistura tèmi kékeré ń bẹ níbí. Ọkọ̀ Àṣàfà wa ni. Ṣọ́túrí Jẹ́mílátù ń bẹ níbí. Alájà Jẹ́mílátù mi dúdú ń bẹ níbí. Tèmi ní sọ́sẹ́sì ń bẹ láàrin wa. Àní jẹ́jẹ́ ni wà ń bẹ láàrin wa. Òtún wá rí ọ̀gá wa kan tún bẹ níbí. Aṣọ́láàdì Abáṣọ́láàdì àfi kí Golden Point kò ṣe wọn kó àdúró ti wa. Wọ́ọ̀dù àdì ń bẹ nítòsí wa dáńkú tí ò mówó. Ariwo tí wọ́ọ̀dù àdì máa ń sábà pa Anitayi. Kò sówó nílẹ̀ o, kò sówó nílẹ̀, jọba mi ṣiṣẹ́. Ó sì ń kọ́lé mọ́ wa lára, múra lẹ̀ mọ́ wa lára. Àní ẹ̀rí ohun tí mo fẹ́ sọ lórí Rílíwánù Dòsùnmú ariwo kọ ẹ̀yà mi létí audience. Àkànlè máa jó káṣá máa jó ṣá. Rílíwánù ẹ ti là lẹ́nìyàn. Tó bá wù mí mo lè pè ní Rílíwánù. Tó bá wù mí mo lè pè ní Tálẹ́ṣù. Tó bá tún wù mí mo lè pè ní Dòsùnmú. Tó bá wù mí mo lè pè lónìí ìtumọ̀. Rílíwánù ó ti là ó dóríire. Rílíwánù ó ti là ó dóríire. Tálẹ́ṣù ó ti là ó dóríire. Ó yá jẹ́ wá kólé fún Rílíwánù. Rílíwánù sórí gbogbo bí kíbi tó bá wà tó bá ti ń gbórin táyé bí. Ṣáà máa sọ yí pé alihamdulilayi fọbàrẹ. Alihamdulilayi Dòsùnmú aláòtán ọlákùsẹ́yìn jaburata. Aláòtán ọlákùsẹ́yìn jaburata. Bó ṣe wá dúpẹ́ ṣálọ̀lá ń pọ̀ rẹpẹtẹ. Ajábàlì kí o ṣe. Jaburata ọbẹ̀ ṣe wá dúpẹ́ ṣálọ̀lá ń pọ̀. Bàlìkí alága alihamdulilayi fọbàrẹ. Mistura jẹ́jẹ́ wọ́ọ̀dù ẹ̀dì ọláòtán ọlákùsẹ́yìn jaburata. Ẹ sọ fún Dòsùnmú bó ṣe wá dúpẹ́ ṣálọ̀lá ń pọ̀ rẹ̀. Ó yá ọjọ́ ṣe báyìí nítorí àpọ̀tá wá síbí. Àlèyá dífàtà Ìṣọ̀lá. Adídàgbà ti ń jẹ́ fàtà ti wá ní. Ọlálẹ́yẹ lọ láyàrọ̀ bí rẹpẹtẹ. Ó yá Bàlìkí alájà ti wá ní. Mo ní Bàlìkí alájà ti wá ní. Mistura má ṣe kọ́ tẹ̀lé ẹ̀gbọ́n rárá. Wo èèyàn kan ò lè dínà mọ́ wa. Àwọn ṣiṣẹ́ tí wá lọ ní
Dòsùnmú bó ṣe bẹ̀rẹ̀ yìí mo fàníyàn mi búra fún ẹ Dòsùnmú ó ti bẹ̀rẹ̀ ọ̀nà ṣíṣí o ọ̀nà ọ̀la o ọ̀nà ayọ̀ o òkìkí ọlá ẹ̀ ò ní ìsọnù òkìkí ò ní ìwọ mi kó máa ṣọ mi o nítorí Ọlọ́run ló rán mi níṣẹ́ máa jẹ́ ó sọ pé òun bẹ lẹ́yìn mi. mo ní ṣọlọ́run tó rán wa níṣẹ́ Bálíkì ká máa jẹ́ ó sọ pé òun bẹ lẹ́yìn yẹn. ó yá Mistura ó yá sọ fún ta lè ṣú wípé a kì í dínà máa gbàrà o àdẹ kì í dínà máa fẹ́fẹ́ bó tilẹ̀ wù kórí bó tilẹ̀ wù kórí Dòsùnmú máa ṣeré o máa ṣeré ẹ máa jayé o Dòsùnmú máa jayé lọ Bálíkì ó ṣe Dòsùnmú máa jayé lọ ó yá Dòsùnmú ṣètùgbọ́ pé ráìdọ̀ àsìkò ẹni rídì wà nù ọmọ gbàjà ọmọ nígbàjà ọmọ gbàjà rídì wà nù Dòsùnmú Bálíkísù ó ní máa kí ẹ jájọ́ níwà gan ní kí ẹ o Mistura gan ní kí ẹ Dòsùnmú ọmọ dùnú àṣà nìyó àwọn kankan wọn ní kí ẹ o ọ̀nàrẹ́bù Fúláyọ̀ ní kí ẹ gbogbo wọn ní kí ẹ o gbogbo wọn ní kí ẹ Dòsùnmú máa ṣe wọ tẹ́lẹ̀ Dòsùnmú máa wojú ẹlẹ́gàn Rídíwánù máa wojú ọlọ́tẹ̀ Rídíwánù máa wojú ẹlọ́tẹ̀ ó yá Mistura jẹ́ ìdílé bàbá ẹ̀ nígbàjà nílé òkò onírèsì ó yá ìhín sọ pé ó ń ṣe tèmi yáda ó ń ṣe tèrèǹtè ẹyẹ kan ń bẹ nígbàjà nílé olúrèsè ó ń ṣe Ọlọ́run ló rán mi níṣẹ́ máa jẹ́ ó sọ pé òun bẹ̀ lẹ́yìn táyé bí. gidigba gẹlẹtẹ bọ́ǹkù òsì lẹ́kùn rárá o èèyàn ní kọ́kọ́rọ́ kó nílé wọn lé o àlàláyà ìlàlà àlà wàláyà ìlàlà. alájà mọ̀ pé àwọn tajà kọ́ connection àtọ́kẹ́ ló ń ná mi lọ́wọ́.